so wọ́n gba àdúrà wípé ní agbára Ọlọ́run gbogbo àwọn tó bá ń lo product yìí wọ́n á máa give testimony. Ara wọn máa le, ara wọn máa yá. Gbogbo ọmọ ẹbí lọ́kẹ́ ní àná bá ti Ọlọ́run dá àwọn ìyá ńlá wa àti bàbá ńlá wa ewé àti egbò fi lé wọn lọ́wọ́ òsì kan ló jẹ́ bá ń jẹran. Ó ní gbogbo ewé tó wà nínú ìdí eléyìí ó ní jíjẹ ní oníṣùpọ̀ eléyìí gbọdọ̀ débẹ̀. Bẹ́ẹ̀ dàbí ẹ̀kọ́ tó egbò àti ewé Ọlọ́run fún àwọn ọmọ ènìyàn láti máa lò ó fún ìlera wa ni. Gbogbo Panadol, aspirin, gbogbo òògùn táwọn ìwé ń ṣe náà lórí igi àti ìgò ni wọ́n ti ń ṣe, ọwọ́ wa ni wọ́n ti bá. So àyẹ̀wò adúgbò pé àyẹ̀kẹ́ jẹ́ èèyàn tó ṣe wípé ó tún wá padà sí nǹkan àtijọ́, nǹkan àwọn bàbá wa tó lè wá tó pákéjì ẹ̀ tó sọ ní products láti máa tà fún ọmọ aráyé láti máa ṣe wọn lóore. Ẹ̀yọ́ lábẹ́ pàtẹ́wọ́ fún ọ, lábẹ́ pàtẹ́wọ́ bá yìí kẹ̀. Mo gbàdúrà pé gbogbo àwọn tó bá lo product náà yóò máa bá wọn lára mu. Mo lè gbàdúrà yìí pé product máa tà owó tó ná lórí ẹ̀ wàá rí thousand lọ́nà ìlọ́po lórí ẹ̀. Kò ní jẹ́ àṣedànù fún ẹ lágbára Ọlọ́run. Business náà á prosper. Idea àti ọgbọ́n àti ìtọ́lọ́run fún ẹ láti máa ṣe irú àwọn kan báyìí. Ọgbọ́n ẹ ò ní jọba o ní agbára Ọlọ́run ní gbàlá káyé ẹ o. Gbogbo àwọn tó ń tẹ̀ bá ṣiṣẹ́ pọ̀ láti fi ṣe ọkùnrin wọn promote product yìí Ọlọ́run á fi fún ẹ. Òní bá ọ̀dàlẹ̀ dá owó pọ̀ bí òṣèlú ni ẹ o ní orúkọ Jésù Ọláfátíà Bismillahirrahmanirrahim. Yàrá láwùrá wọlá kó wá ká ìlànà àṣeyọ̀ fi ṣe yìí.